Welcome to Excellent TV. We break and analyze news for excellence. If this is your first time visiting this channel, please don't forget to subscribe and don't forget to turn on the post notification bell to get notified every time we upload new videos. Thank you. Ẹni tó bá mojú ẹ lọ kìlọ̀ fún Tinubu sabotua ni wọ́n máa fi ẹ́ ṣètùtù gbẹ̀yìn ni àwa ń lọ ìwọ sọ pé ó fẹ́ gba president 2023 ó wá lọ kó àwọn wèrè kọjọ́ kó sọ pé Yorùbá support the unity of Nigeria. Tinubu a máa fi ẹ́ ṣètùtù ni wo báyìí fẹ́ bí ẹ lọ ṣètùtù lọ́ máa fi ẹ́ ṣètùtù tó o bá jà lọ a máa fi ẹ́ rúbọ ni àwa mọ̀ ò lè ṣe kankan. You will be like Obasanjo president. You will be like Obasanjo president who doesn't love his people, who protect outsider interests than interests of his people. We are telling you, we are fed up. We don't want to be in Nigeria again. We want our Oduduwa nation. And you and others, because of the stupid money, because of the stealing, because you don't want them to probe you. You started doing things differently, pretending that you are supporting Yoruba are supporting Nigeria. Gbogbo àwọn wèrè tó lọ kọ́wọ́ fún yìí, má worry, a máa fi ẹ́ ṣètùtù ní Tinubu. Tinubu ojú ọbọ̀ kò ní já fún yàrá ìyá ẹ̀. Tinubu a máa fi ẹ́ ṣètùtù ní. Wo ìwọ máa wò lọ́ máa kọ́ tó máa ṣe fún ẹ. Báyẹ̀ ìwọ àti àwọn àǹkó ẹ, báyẹ̀ yìí pọ̀ tó wa, àwa wò sọsọpọ lórí burúkú àgbàlagbà àtọkùnmákù àmọ̀nà ọ̀run má lọ ní ẹni wọ́n gbà tó ti wà ní díẹ̀ láti 1979 ló ti ń bá wọn jẹ mùlá torí pé kọ́ máa probe ó ń ṣojú ayé pẹ̀lú Fúlàní ó lè sọ́tọ̀ torí ìjẹkújẹ ó wá lọ kọ́fà àwèrè kan náà ń gbé fúláyà kiri ìpè àwọn support to be in Nigeria. Tinubu a máa fi ẹ́ ṣètùtù gbẹ̀yìn ni wàá rí ṣọlá àwọn tó kọjọ ìtọ́ bá délẹ̀ wọ́n máa sá gba akọ́ ni mo sọ fún ẹ wọ́n máa sá owó ẹ̀ ló ń gbà wọ́n pretend ni gbogbo àwọn tó kọjọ ìwọ̀n fẹ́ wà nínú Nàìjíríà wọ́n fẹ́ wà nínú Nàìjíríà mọ́ wọ́n ti fed up. Nàìjíríà ṣíwọ́ láwà tẹ́bí ń pa gbogbo wa Nàìjíríà ṣíwọ́ láwà tẹ́ pẹ́rú ni wá wo list of the executive officer in NNPC kò sí Yorùbá kọ́kọ́ bẹ́ẹ̀ kò sí Ìgbò àbọ̀lórí burúkú ni bàbá yìí ni adé sọ fún ẹ ò gbọ́ ìyá ló máa bá ń bẹ̀ ìyá olórí burúkú àgbàyà olóṣì olórí burúkú ó ṣe gómìnà lẹ́kọ̀ọ́ fún 8 years. You did nothing. Everywhere is dirty, smelling. You did nothing. Fáṣọlá ló ṣẹ̀ṣẹ̀ wá clear gbogbo rọ́bìṣì tó ṣe wá develop Èkó. Even when the Fáṣọlá is doing it, you don't fucking like it. You don't like it. Ó fìtínà Fáṣọlá fọdún mẹ́jọ ni ńgbà tí wọ́n tún sọ gbowó tó bá sọjọ́ jẹ́ ó tún sọ pé owó tiẹ̀ ni owó state wọ́n sọ pé tiẹ̀ ni ìwọ nìkan ló ń gba ogbó state ó lè ní Tinubu òun ló ń gba gbogbo taxes gbogbo Yorùbá state ó lè wo president ni àwọn òṣèlẹ́sàn ìwọ ni wọ́n fẹ́ jẹ president ó fẹ́ ju aṣọ́kọ ẹrú mi another ọdún mẹ́rin àbí what do you call because tó bá débẹ̀ náà you will be the same president like Obasanjo Yoruba president that doesn't love his people you fucking idiot, you fucking cunt, you fucking stupid man. Ojú yọbọ a máa fi ẹ̀ṣẹ̀ tutù gbà yín ni ìwọ jáde wá sáàrin wa tí ọba tó bẹ̀ ìwọ dání tí Yorùbá bá láìkẹ́ ìwọ dání ní títí tó bá ní jókòó fún ẹ ìwọ tó ń sákiri abẹ́ eléyìí tó ń rí lóru a ní à ń lọ ó sọ pé wọ́n fẹ́ jẹ president Nàìjíríà kò ní ta fún ẹ Tinubu gbà bẹ́ẹ̀ wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀gbọ́n máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà wọ́n máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà òun tà láti prince àwọn Fúlàní kọ́ máa probe ẹgbẹ̀rin Nàìjíríà Yorùbá nìkan ló lè probe ẹ tó pamọ́ wa ló jẹ́ nínú Nàìjíríà as stand up sí mẹ́ Nàìjíríà wáá di 2023 mamadi wọ́n máa probe àwọn òde nígbà kálẹ̀ ṣọ̀hún a máa dá gbogbo ẹ̀rú gbà bẹ́ẹ̀ wàá ní nǹkan tó máa ṣe fún Gàmbàrí nílẹ̀ Yorùbá wàá ní nǹkan tó máa ṣe fún Gàmbàrí nílẹ̀ Yorùbá a máa dá gbogbo ẹ̀rú àṣẹlẹ́ṣọ̀ mọ́ àfẹ́fẹ́ pẹ̀lú Nàìjà mọ́ à ń lọ. Let's talk about
about separation. Stop deceiving yourself. Stop deceiving yourself. You are so greedy. You are so greedy. You are fucking greedy, man. Ani anlo oni ka wa joko sokoru because one nìkan ló ń gbádùn pẹ̀lú àwọn family ẹ̀. Ìwọ nìkan ló ń gbádùn pẹ̀lú àwọn family ẹ̀. Gbogbo àwọn tó fi sí post náà corrupted people ni wọ́n. Lẹ́yìn Fáṣọlá, Ambode ògbà fún òtítọ́rí ẹ̀yọ́. Òtítọ́rí ẹ̀yà Ambode. Òtítọ́rí ẹ̀yà Ambode. Why? À ń lọ àwọn ò sí ní Nàìjíríà mọ́. Can't you get it? Can't you understand? Ṣé o bàbá yìí ní any problem ni? Ẹ̀ẹ́dẹ̀ bá sọ̀rọ̀. Àwọn ò sí nínú Nàìjíríà mọ́. À ń lọ. My mother is 76 years old. He entitled to no benefit. No electricity. No health service. Ó sọ ká wá sí jókòó. Táwọn Fúlàní tó mú alẹ́rú tó ń lò wá bí 6 class, not even 2nd class. We are fed up and tired. We need to go. The problem of Yorubas is Nigeria and Fulani. And some saboteurs like you. And wọ́n lọ káwọn yọjọ́. Wo bàbá yìí, a máa fi ẹ̀ṣẹ̀ tutù gbẹ̀yìn níṣẹ́. Wàá rí. Ẹgbẹ̀rún Samuel, a máa mú ẹjọ́ kan. A máa mú ẹ o.